Agosasa, Agosasa, Agosasa o. Ẹni bá kọ̀ tí ọ̀kẹ́ ni kulé, ó ti pàdánù káàbọ̀ o. Èmi ọ̀wọ́ amọ̀dédé àsìkò tẹ̀yìn wà ń bẹ̀rùn. Ṣùgbọ́n gbogbo ìgbà tẹ́ ẹ bá wà, kí ẹ máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ sì kú ajálẹ́. Mo tún jáde pẹ̀lú àrà tuntun ni o. Ìmọ̀ àti òye tuntun nínú apá kẹsàn-án tinú ètò ìlú Agosasa apá kẹsàn-án. Alhaji Fatai Isiaka Ajíbọ́lá o. Ẹ mọ̀ ní mo bá yín lóye, mo pè yín lórúkọ ọkọlà àpọ̀ba aládé nílẹ̀ Yorùbá káàrọ̀ àjíbí. Alhaji Fatai Ajíbọ́lá, ẹ kú iṣẹ́ o, ẹ kú ìṣèlú, ẹ sì kú iṣẹ́ ìfọmọnìyàn ṣe o. Bàbá o, ẹ ti dàgbà ọ̀jẹ̀, àgbà yín ó sì dalẹ̀ láṣẹ Èdùmàrè. Wọ́n bá yín sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá, ṣe mọ̀ pọ́mọ mọ jẹ́ sí yín, kọ́dà kìí tún sọmọ. Ọmọ lèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè jẹ́ sí yín. Alhaji Fatai Ajíbọ́lá, ọmọ jẹ́ sí yín ní gbogbo ọ̀nà bàbá, ṣe mọ̀ bẹ́ẹ̀. Àmọ́ àsìkò tẹ́ wà yìí, àgbà ti dé o, àmọ́ ń da etí ìsìnì yín tọrẹ pẹ́ láyé, ẹ fọwọ́ pawú, ẹ sì fèrègì jóbi láṣẹ Èdùmàrè. Àmọ́ páwọ ọmọ náà la gbọ́dọ̀ bá bàbá sọ̀rọ̀ tí bàbá ó sì gbọ́. Alhaji Fatai Ajíbọ́lá, ẹ wò mí dáadáa, ẹ tún mi wò. Àdìtú ọ̀rọ̀ Olódùmarè yín náà ni. Ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jàṣà láyéláyé fún àbàdà. Ẹ dákun o, ẹ jẹ́ n kọ́kọ́ béèrè kan lọ́wọ́ yín kí n tó múrin àjò ọ̀rọ̀ mi pọ̀n. Alhaji Fatai Isiaka Ajíbọ́lá, bó o gan lẹ ṣe fẹ́ kí ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ ìlú Agosasa ó rí lọ́jọ́ iwájú àti ní ìsìn? Àti mọ̀ tí ń ṣẹlẹ̀ báyìí, ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ńlá àti mọ̀. Àmọ́ o, ẹ má jẹ́ ń tàn yín. Bá a bá ń gbàdúrà sólódùmarè, kólódùmarè ọba ó dá wa lọ́lá, kólódùmarè ọba ó ṣe wá lógo, kí iṣẹ́ wa ó mọ́ di ìṣẹ́, káwa náà ó débi gíga, káwa náà ó dépò gíga. Àtọwọ́ wa gangan náà ni ó ti wá, ẹ má jẹ́ ń tàn yín. Bó gan lẹ ṣe fẹ́ kọjọ́ wájú àwọn ọ̀dọ́ ọmọ ìlú yín ó rí, àwọn tẹ́ ẹ kó ṣọ̀dí. Bó gan lẹ ṣe fẹ́ kọjọ́ wájú àwọn ọ̀dọ́ tí ń bẹ lábẹ́ yín, bó lẹ ṣe fẹ́ kí wọ́n rí o bàbá? Ẹ dákun ìbéèrè yìí, ẹ bá ń dáhùn ẹ̀ lọ́kàn yín bàbá, torí ń tẹ́ ẹ bá ti sọ náà wọ́n gbọ́. Bẹ́ẹ̀ bá ṣí wọn sílẹ̀, wọ́n ń lọ́nu nì. Bẹ́ẹ̀ bá sì ṣí wọn sílẹ̀ aláàjì, bẹ́ẹ̀ bá ní kí wọ́n dúró, wọ́n dúró nu nì. Ibi tẹ́ bá ní kí wọ́n fọwọ́ sí, ibẹ̀ náà wọ́n fọwọ́ sí. Ẹ má jẹ́ ń tàn yín, ọjọ́ yé yín, ọ yé yín o, ọ sì yé mi àdìtú Olódùmarè náà tí mò ń sọ̀rọ̀. Ẹ jẹ́ ń sọ fún yín, ntẹ́ bá ti sọ fọ́mọ ìlú, ńlá àwọn ọmọ ìlú ń gbọ́ oje Alhaji Fatai. Ẹ jẹ́ ń sọ fún yín o, lóòótọ́ ọlẹ́nìkan tá a jọ confront ara wa, èyàn náà kọ́lé sí Agosasa. Mo sì ń jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ ń bá ti ní family house síbì kan, ọ ti nílé ń bẹ̀. Ẹ jẹ́ ń ṣe àṣeyíngbẹ́rẹ́ pàkọ́ kan, ẹ máa ṣe sílé, kò sí ní tá a lè fi léwé. Ẹ̀yin àgbàlagbà ń lẹ sọ fún wa o bàbá, ẹni ká má rìnrìn àjò débi pé a ó wàá ṣàpò ìyàkọ́, tọrẹ ní bá ti sọ lẹ́nu, ó ti ṣàpò ìyàkọ́ nu. Bàbá o, ẹ tú àwọn ọ̀dọ́ ìlú sílẹ̀, ẹ jẹ́ kán ṣe, ẹ jẹ́ kán méngù mápá kejì. Ẹ̀yin gangan ẹ parí aáwọ̀ tí ń bẹ láàrin yín àti bàbá Akíìmù Àdìgún Sokopa o. Ẹ má jẹ́ ń tàn yín, ẹ ti jọ ṣiṣẹ́ jìnnà. Gbogbo ìgbà tí ọ̀rọ̀ bàbá Sokopa ó ṣẹlẹ̀, tí wọ́n gbé mọ́tò wọn kan, ṣe mọ̀ pé ó ní gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ṣe ọ̀rọ̀ náà. Kìí ṣèyún nìkan o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sì láwọn nǹkan táwọn náà ti ṣe fún yín tó jẹ́ páyé ó mọ̀. Kì í wá ṣàsìkò yìí ló yẹ kẹ́yin méjèèjì ó fìjà pẹ́ ta. Torí bẹ́ẹ̀ ṣe fìjà pẹ́ ta yìí, èémí àdìtú ọ̀rọ̀ Olódùmarè, ẹyẹ méjì tí ò gbọdọ̀ bá wọn jàṣà láyéláyé fún àbàdà. Màá má sọ̀rọ̀ kan o, màá sọ wípé ibi tí erin méjì bá ti jà, koríko bẹ̀ yọ fara gbá ni. Ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́ẹ̀ bá kọ̀ǹtínú tí ń bẹ láàrin yín, ọjọ́ ọ̀la Agosasa òde, ọjọ́ ọ̀la àwọn ọ̀dọ́ Agosasa òde, ọjọ́ ọ̀la àwọn ọmọdé Agosasa òde. Ẹ má jẹ́ ń tàn yín. Bẹ́yìn méjèèjì bá kọ̀ǹtínú báyìí, bó o ní kábíyèsí gan tí ń bẹ́ẹ̀ ṣe fẹ́ rojú sayé. Ẹ sọ pé ọba kan ti wọ̀ pẹ̀bí. Lóòótọ́ a mọ̀ pọ́ba kan wọ̀ pẹ̀bí o. Ọba méjèèjì náà wọ́n pera wọn lọ́ba, àmọ́ gómìnà ti gbọ́pá àṣẹ fọ́ba kan
a sì mọ̀ pé ẹni tí gómìnà bá ti gbọ́ pàṣẹ fún nínú ìlú kan òun gangan lọ́ba. Ó wá yẹ ká kọ̀wọ́ tì ní ó sì lọ́nà tẹ́ gbà Alhaji ó ní bẹ́ẹ̀ ṣe lè tó ọ̀rọ̀ dọ̀rọ̀ ẹ̀yin àgbà kò kàn wọ́n ọmọdé bẹ́ẹ̀ bá jókòó láwọn ọ̀rọ̀ tẹ́ tún padà sọ àìjókòó ẹ̀yin àti bàbá Sokopa ò gangan ni gbogbo ohun tí bá ń bẹ lẹ́yìn a mọ̀ páwọn nǹkan kan ń bẹ ńlẹ̀ tẹ́lẹ̀ tí ń rùn ńlẹ̀ ẹ dákun ẹjọ́ tán lásìkò yìí bí ọ̀bá tán wàhálà náà ó tún máa pọ̀ sí ni nǹkan ń bẹ láàrin ẹ̀yin Alhaji Fatai nǹkan ń bẹ láàrin yín àti bàbá Sokopa ò tẹ́lẹ̀ tèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tí mo sì mọ̀ sí. mo ṣèwádìí yín o Alhaji Fatai Isiaka Ajibola o mo ṣèwádìí yín dáadáa bí mo ṣe ṣèwádìí bàbá Sokopa o bẹ́ẹ̀ mo ṣe ṣèwádìí yín. wọ́n ní bàbá Nasfat lẹ́jẹ́ apá mi jábọ́ ń gba ọmọ gbọ́ torí mo wò ó pé bàbá Nasfat ẹ dákun o wọ́n kí yín gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo wọ́n ní kò sí nǹkan tí ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ mùsùlùmí ní gbogbo òpókíà local government wọ́n lẹ́yìn nọ́mbà 1 Alhaji bọ́ bá rí bẹ́ẹ̀ ni ẹ níbẹ̀rù Ọlọ́run mo sì mọ̀ pé ẹ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn ẹ̀yin ẹ sì láàyò pé kéèyàn ṣàforíjì fẹ́ dà á nítorí pé Olódùmarè ọba ńlọba tí ṣàforíjì fún gbogbo ẹ̀dá nílé ayé àmọ́ àwa gan tá a jẹ́ iṣẹ́ ọwọ́ Olódùmarè a gbọ́dọ̀ mọ ṣàforíjì fara wa nílé ayé tá a wà yẹ mọ́ jẹ́ ń tàn yín ilé ayé gba kí gbogbo wa ká mọ ṣàforíjì fúnra wa toríjọ́ tí kò wá bá relé tá a bá kú tá a sùn tá a nílé dìde mọ́ tá a dijú tá a lè lajú mọ́ tá a gbá pátápá ò ṣeé gbé tá a gbẹ́sẹ̀ tẹ́sẹ̀ ò ṣeé gbé tá a wá dàbẹ̀ gbé ẹ mọ́ jẹ́ ń tàn yín o ẹ mọ́ jẹ́ ń tàn yín ọjọ́ náà gangan láwa mọ̀ pé ó yẹ káwa náà máa ṣèdáríjì fara ẹni. Alhaji mùsùlùmí òdodo ni yín. wọ́n ṣèbéèrè yín lọ́wọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn nínú ìlú ìdí ìrókò. wọ́n ní aṣoremọ́ṣèkà ni yín. Alhaji tẹ dárúkọ aṣoremọ́ṣèkà ni òun ni bàbá Nasfat. èyí wá fi dá mi lójú pé èèyàn Ọlọ́run ni yín Alhaji Fatai. olórí ìlú ni yín ẹ sì gbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run lọ́kàn kódà ẹ gbọ́dọ̀ kọ́ bí wọ́n ṣe ń ṣàforíjì fọmọ ẹ̀dá nílé ayé ká gbà pé Olódùmarè ọba ló lẹ̀mí kó wa lọ́wọ́ pẹ̀lú àforíjì àgbàlagbà ní sí rárá gbà àkìtànṣe lólórí ìlú tó gbọ́dọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ faradà àti àmójúkúrò lọ́wọ́ yàtọ̀ sí personal issue láàrin ẹ̀yin àti bàbá Sokopa o ìkùnsínú àti họ́wù láàrin ẹ̀yin méjèèjì ń bí kí Ilu Agosasa ọba nílọsíwájú náà ni èmi mọ̀ pé kò sóhun tí ò létò àti àtúnṣe nílé ayé tá a wà yìí ṣùgbọ́n ẹ̀yin làgbà bó tilẹ̀ wù kórí kò sí bó ti wù kórí ẹ má jẹ́ ń tàn yín bẹ́ẹ̀ bá ti fọwọ́ páwú tẹ́ ẹ sì fèrè gìdóbì bẹ́ẹ̀ bá lọ tán Agosasa gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa yín either good or bad kí lẹ fẹ́ kí wọ́n sọ nípa yín o èmi mọ̀ dájú pé ẹ sì lè fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ parí aáwọ̀ tí ń bẹ láàrin yín nítorí àwọn ọ̀dọ́ àtàwọn ọmọdé ọmọ gbínísí tí ń bẹ nínú ìlú àtọjọ́ ọ̀la Ilu Agosasa kí wọ́n lè rí nǹkan gidi sọ nípa yín pé ńgbà tẹ́ wà láyé ní tẹ́ ṣe lẹ̀ ní àmọ́ ẹ má jẹ́ ń tàn yín o àṣesílẹ̀ ńlá bọ̀ wá bá Alhaji Fatai Isiaka Ajibola o bàbá Sokopa o bàbá Akeem Adigun ẹ má jẹ́ ń tàn yín ẹ̀yin méjèèjì iná tẹ̀ ń dálẹ̀ o irú náà wo lẹ̀ ń dálẹ̀ fáwọn ọ̀dọ́ nílùú Agosasa ṣé ń kọ́rọ̀ sí wọn lórí ni àbẹ́ ń sọ̀rọ̀ tútù sí wọn lọ́kàn kí Ilu Agosasa ó lè bá àtùbà kó lè bá àtúnṣe kọ́ba àṣìṣì Táíwò tí ń bẹ l'Agosasa o kí wọ́n lè darí ìlú pẹ̀lú fọkànbalẹ̀ ẹni tí ó jẹ́ ọmọ oyè àkọ́kọ́ tá à ń sọ̀rọ̀ yìí bàbá yìí wọ́n ti mú wọlé pẹ̀bí o wọ́n ti ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe fún un ó ti dọba ẹni tí wọ́n bá ṣerú eléyìí fún nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ẹ má jẹ́ tàn yín o nínú nǹkan ìṣẹ̀ǹbáyé Yorùbá òun náà ti dọba ọba ní òótọ́ ọba kan la ní l'Agosasa torí ẹnìkan péré náà ni gómìnà ti gbọ́ pàṣẹ fún
ọba abdulrasheed Táíwò akínpẹ̀lú o àmẹ́ni tí wọ́n tún padà ṣe nǹkan ìlú fún tó ti wọ̀ pẹ̀bí nílùú Àgọ́ṣàṣẹ mọ́jẹ̀ntàn yìí o ọba ni kò sì ní jọba sínú yàrá ẹ̀. ìdínú tí mo fi ní kí bàbá Alhaji Isiaka Ajíbọ́lá o àti bàbá Akeem Adigun Sokopa o kí wọ́n jọ jókòó kán finú lunú kán fikùn lukùn dandan kọ́ ni kẹ́yìn ọ̀dọ́ mọ̀ sí. ẹyin kílẹ̀ Yorùbá ó gbà túnṣe làwa ń fẹ́ ìdínú táwa yìí faramọ́ Yorùbá nation. gbogbo àwọn ọba wa nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ gba ògo tí wọ́n ti sọnù wọ́n gbọ́dọ̀ gbà padà ní bẹ́ẹ̀ ni o. ara àwọn nǹkan táwa ń jà fúnnu nílẹ̀ Yorùbá Olódùmarè ó sì fi fún wa. Alhaji o Alhaji Fatai Isiaka Ajíbọ́lá o àti bàbá Akeem Adigun Sokopa o ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín o. ṣé ẹ mọ̀ pé ẹ̀yin méjèèjì sì padà lè fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ gbàgbé ọ̀rọ̀ tí ń bẹ nílé ẹjọ́. ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ ọmọdé ẹ má jẹ́ ń tàn yín bẹ́ẹ̀ bá kọ̀ǹtínú. ẹ fẹ́ kí wọ́n fìlú Àgọ́ṣàṣà pìtànù ni apá kìíní ò ní gbà apá kejì ò ní gbà. ẹ rántí pé ẹ̀yin méjèèjì ń lẹ lọ́mọ lábẹ́ àwọn ọmọ tẹ́ ẹ sì ní ọmọ Ìpókíà ọmọ Ànàgó wọn ì gbà o. gbogbo nǹkan ni wọ́n ti pinnu láti fi bára wọn jà. mo ti bá apá kìíní sọ̀rọ̀ mo sì ti bá apá kejì sọ̀rọ̀. kódà ọ̀pọ̀lọpọ̀ ọmọ bàbá Ajíbọ́lá mo bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín sọ̀rọ̀ kó tó di pé ẹ sọ fún wọn pé kí wọ́n mọ̀ mẹ́sẹ̀gì àdìtú mọ́ bá dìtú bá mẹ́sẹ̀gì wọn kí wọ́n mọ̀ dá lóhùn. torí pé ibi téèyàn ò sí Olódùmarè ọba ń bẹ́ńbẹ́ àmọ́ Alhaji ní tẹ́ ẹ bá kọ́ àwọn ọmọ yìí lónìí àwọn ọmọ yìí ọ̀gbọ́n débẹ̀ wọn mọ̀ pọ́jọ́ ọ̀la wọn ni. ní tẹ́ ẹ bá kọ́ wọn lónìí ni ó dìtà mí bọ́jọ́ ọ̀la Àgọ́ṣàṣà ó ṣe rí. bẹ́ẹ̀ ni ẹgbọ́n táwọn ọmọ ẹ̀yìn bàbá Sokopa ń sọ gbogbo wọn ń sọ pé àwọn ọ̀bẹ nìkan jà ẹnikẹ́ni láǹfààní láti wọ̀lú. èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ̀yẹ méjì tí ì jàṣà èmi gangan mo kọ́kọ́ sọ fọ́pọ̀lọpọ̀ wọn pàápàá àwọn tí ń bẹ nítòsí stúdíò mi tí ń bẹ ní Ìgọ̀lọ̀ pé ẹ máa wọlé lọ kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí wọ́n bá yín fà. mo sì ti gbọ́rọ̀ lẹ́nu àwọn apá ọ̀dọ̀ bàbá Sokopa ò ní pé àwọn ò bá wọn fà kankan mọ́. béèyàn bá fẹ́ wọlé kí wọ́n wọlé mo sì sọ fún wọn wọlé kò sí tí ó ṣẹlẹ̀. mo lè ka èèyàn 15 bẹ́ẹ̀ bá ní kà wọ́n tó jẹ́ pé mo ní kí wọ́n wọlé wọ́n ní ṣé káwọn wọlé mo ṣúọ̀ mo ní ẹ wọlé wọ́n sì wọlé kò sì sí nǹkan kan tó ṣẹlẹ̀ ẹnìkan ò dẹ́ nìkan láàmú o. àmọ́ èmi fẹ́ kẹjọ kọ̀wọ́ ti kábíyèsí ti ń bẹ ń bẹ báyìí kẹ́yìn àgbà wá jókòó lórí ọ̀rọ̀ bàbá kejì ẹ̀mọ̀ tẹ́ bá ṣe lórí ẹ̀. eyín ò kan wá ọmọdé ọ̀rọ̀ ẹ̀yìn àgbà ni ó níbi tẹ́ ẹ yí sí ó sì níbi tẹ́ ẹ yí sí mo mọ̀ bẹ́ẹ̀ dájú ọ̀sìn tó wà tí ò ní solution. ẹ̀yin méjèèjì náà lẹ́ ń fẹ́ lọ síwájú Àgọ́ṣàṣà o. bàbá Sokopa ò tó kú ò lẹ́kọ̀ọ́ tó wá s'Àgọ́ṣàṣà tó wá kọ́lé bẹ́ẹ̀ ó sì ṣòṣèlú ó sì mú nǹkan rẹ̀ wọ̀ nínú ìlú. bí wọ́n bá gba nǹkan nínú ìlú Àgọ́ṣàṣà lónìí látọwọ́ ìjọba bí wọ́n bá tẹ̀ látọ̀dọ̀ bàbá Sokopa o ìrọ̀rùn ní ọ̀bọ̀ sí. Olódùmarè ọba wá mú ẹ̀yin méjèèjì mo sì ń ro ni wọn ò tí ì rẹ́rìí àdídáni lójú. ẹ̀yin méjèèjì òṣèlú kan lẹ wá ṣe sí báyìí ọ̀dọ̀ èèyàn kan lẹ̀yin méjèèjì ṣe sí ẹgbẹ́ pátì kan lẹ̀yin méjèèjì wá ṣe sí báyìí. ẹni tí ó lọ fún ipò gómìnà lọ́dún 2027 ibì kan lẹ̀yin méjèèjì ṣe sí mo sì ń ṣèwádìí ẹ̀ lọ́wọ́ ohun ò tí ì rí. mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yín nínú ètò mi ètò ìlú Àgọ́ṣàṣà apá kẹwàá. n ó yànnàná ọ̀rọ̀ mi dáadáa láàrin ẹ̀yin àti bàbá Sokopa o. ìlú Àgọ́ṣàṣà ò gbọ́dọ̀ dàrú o tó bá ilé dàrú ìtàn yín méjèèjì ò ní parẹ́ nínú ìtàn ìlú Àgọ́ṣàṣà. ẹ rántí pé ìlú Àgọ́ṣàṣà ò lè kúrò níbi tó wà. ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ ni ìgbà ọ̀tọ̀ lọ bí òréré o ẹnìkan ò sì lólé ayé gbó. ẹ dákun ẹ ṣọ̀pọ́ọ̀tì ètò mi ẹ̀yin olólùfẹ́ mi l'Àgọ́ṣàṣà àtàgbègbè ẹ̀. ẹ̀yin ọmọ bíbí ìlú Àgọ́ṣàṣà nílé lóko àti lẹ́yìn odi tínú yín bá ń dùn ṣètò èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ ṣọ̀pọ́ọ̀tì mi o
kétò yìí ọmọ bá àparun kó lè máa lọ bí ṣe ń lọ. ẹni bá ní kí n lọ kí n má bọ̀ ni wọn ò ní dé bá. ojú yín tẹ́ fi ń wò mí ò ní di bàìbàì, etí yín ò sì ní gbọ́gbọ́kúgbọ́. èmi ni wọ́n mọ̀ wá o, ẹ̀yin náà sì ni wọ́n ó sì máa bá láṣẹ Èdùmàrè.